Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ti láǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Àjíǹde ara yóò mọ jẹ́ fún gbogbo wa. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ ewé jẹ́. Ǹjẹ́ kí mo tún wá ní àkókò yìí ni ìwọ tí o bá ń lá àlá kàlá, ìwọ tó ń lá àlá kàlá, bóyá yálà wọ́n lé ẹ lójú oorun, ò ń jẹun lójú oorun, ò ń bóbìnrin sùn lójú oorun, ò ń ní ìbálòpọ̀ lójú oorun. Eégún ló lé ẹ, wọ́n nà ẹ́ ni, wọ́n bẹ́ ẹ jà, wọ́n yìnbọn fún ẹ lójú oorun. Gbogbo àwọn àlákàlá, àlá pé èèyàn kú, àlá pé wọ́n dè èèyàn mọ́lẹ̀, àlákàlá lóríṣiríṣi. Súnmọ́ mi níbí, ọ̀nà àbáyọ rèé tí kò ná ẹ lówó tó pọ̀ rárá. Ọ̀nà àbáyọ tí ò ná ẹ lówó, tí ò ná ẹ lówó kankan tó pọ̀. Kí ni ohun tó máa lọ bá mi wá? Lọ bá mi wá egbò túdè, jẹ́ kó pọ̀ dáadáa. Kó 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 sínú ìgò kan, kì í sínú ìgò. Wá da ọtí tó bá wùn ẹ́ sí. Tí ìwọ kì í bá mu ọtí, o lè fi Fanta, àwọn ọtí ẹlẹ́rìndòdò, Fanta un, kó fi kì í lágbo. Fílẹ̀ lẹ́yìn bí ọjọ́ mẹ́ta tó ti tọrọ dáadáa, ìwọ bẹ̀rẹ̀ sí ní mú ní díẹ̀díẹ̀. Wá gbọ́, yàtọ̀ sí àlákàlá, gbogbo ọwọ́kọ́wọ́ tó wà lára, ogun ìdè gbogbo ẹ̀ ní ó ṣẹ́. Atúdè ni. Gbogbo ìdè ọ̀tá, ìdè ogun ìdílé yóò tú nítorí pé bó ṣe ń lòun, àwọn ìdè ara rẹ a máa tú dànù. Tójú oorun ni, tójú ayé ni. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ tó pọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kan á pẹ̀rẹ̀, afẹ́fẹ́ ní gbé lọ. Ọ̀rọ̀ díẹ̀, àbọ̀ ọ̀rọ̀ òun là ń sọ fún ọmọlúwàbí. Tó bá di dénú rẹ̀ ó dodidi. Níwọ̀n bá òun, ìwọ gbìyànjú ẹ̀ wò, a fún mi ládùúrà. Títí dìgbà míì tá ó pàdé, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ ewé jẹ́. Ẹ mọ́ gbàgbé bí mo ṣe máa ń sọ, ẹ like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Ire o.